Àtíkù, David Mark, Arẹ́gbẹ́ṣọlá ti fo kòtò kan ó kù kòtò kejì. Ọjọ́ ìdùnnú ni àná òde yìí, àná ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kejì oṣù keje ọdún 2026 yìí jẹ́ fún àwọn aṣáájú ẹgbẹ́ ADC gbogbo. Nígbà tí adájọ́ Musa ti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá dájọ́ pé kò sí àríyànjiyàn kan níbẹ̀ o. David Mark ni alága ẹgbẹ́ òṣèlú ADC, Raufu Arẹ́gbẹ́ṣọlá sì ni akọ̀wé ẹgbẹ́ náà ní tilé-toko. Gbogbo ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ náà pàápàá tí wọ́n yàn ní ọjọ́ 29 oṣù keje ọdún 2025 wọ́n ní gbogbo ẹ̀ ló bófin mu, kò sì sí wàhálà kankan níbẹ̀ mọ́. Àwọn ni kí wọ́n máa darí ẹgbẹ́ òṣèlú náà lọ. Ẹni òjò pa tí Ṣàngó ò pa lọ̀rọ̀ náà kó máa dúpẹ́ ni, torí ọ̀gbàrá òjò tó ya kọjá òní kò ní òun ò nílé wó, onílé ni ò gbà fún ni. Ibi tí àwọn tí wọ́n pe ẹjọ́ náà fojú sí ọ̀nà ò bá bẹ̀ lọ ni. Àwọn Àtíkù Abubakar àti gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ yìí wọ́n ti rò wípé nǹkan yóò dán bo tàbí kó dàrú pátá mọ́ àwọn lọ́wọ́, àmọ́ ó jọ pé afẹ́fẹ́ ti fẹ́ ọ̀rọ̀ náà síbi tó dáa fún wọn. Púpọ̀ nínú àwọn alátakò Alhaji Àtíkù Abubakar ti rò pé lórí iná lọbẹ̀ yóò dànù sí ni, pé kò ní lè jáde síbì kankan rárá nítorí ẹgbẹ́ òṣèlú tó ti fẹ́ du ipò láti lè wọlé dé ibi tó ń lọ, ìyẹn ilé ààrẹ ní Àbújá, pé ọkọ̀ ẹgbẹ́ òṣèlú náà yóò forí sọgi lójú ọ̀nà ni. Àmọ́ lánàá òde yìí, adájọ́ Lima ń fi ẹ́ńjìnì tuntun sínú mọ́tò náà, ó sì bẹ̀rẹ̀ sí rìn geere. Bẹ́ẹ̀ ló ṣe pé nínú kòtò méjì tó wà níwájú ẹgbẹ́ òṣèlú ADC àti Àtíkù Abubakar ti ṣe olùdíje ẹgbẹ́ náà fún ipò ààrẹ ní 2027. Ọkùnrin Àtíkù náà àti ẹgbẹ́ òṣèlú ẹ̀ ti fo kòtò kan dá o. Wọ́n fo kòtò náà sọdá sódì kejì láì farapa. Kòtò ẹyọ kan náà ló sì kù fún òun àti ẹgbẹ́ ẹ̀ báyìí. Lẹ́yìn náà ni wọn yóò kọrin aleluya bíi tàwọn onígbàgbọ́, tàbí tí wọn yóò máa pariwo alihamudulilayi bíi tàwọn mùsùlùmí òdodo. Àmọ́ ní ti kòtò àkọ́kọ́ yìí, ìyẹn ti lọ. Ohun tó ṣẹlẹ̀ ni pé ọkùnrin kan, Lékè Abéjídé, ẹni tó jẹ́ òun nìkan náà ní aṣòfin tí ẹgbẹ́ òṣèlú ADC ní kó tó di pé àwọn David Mark wá sínú ẹgbẹ́ náà ní 2025. Òun ti wà nílé ìgbìmọ̀ aṣòfin láti ọdún 2019, orúkọ ẹgbẹ́ òṣèlú ADC ló sì fi wà níbẹ̀. Nígbà tí àwọn David Mark, Àtíkù, Raufu Arẹ́gbẹ́ṣọlá àti àwọn ẹlẹgbẹ́ wọn wá dé ní 2025, Tìráàfù Nwosu tí í ṣe olùdásílẹ̀ àti alága ẹgbẹ́ náà wá ní àwọn wọ̀nyí ni wọn yóò gbé ọ̀pá àṣẹ ẹgbẹ́ náà fún. Abéjídé bínú. Ó ní òun gẹ́gẹ́ bí aṣòfin kan ṣoṣo tí ẹgbẹ́ òṣèlú náà ní, ọ̀kan pàtàkì nínú àwọn aṣáájú ẹgbẹ́ náà lòún jẹ́, àti pé tí wọ́n bá fẹ́ ṣe ohun tó tóbi tó bẹ́ẹ̀ yẹn tí òun kò bá mọ̀ sí, tí òun ò sì lọ́wọ́ sí, á ṣe pé òtún bá ń tẹ́ni gbogbo ohun tí wọ́n ṣe. Àti pé àwọn ọmọ ìgbìmọ̀ olùdarí ẹgbẹ́ náà, àti pé àwọn ti yí ìgbìmọ̀ olùdarí ẹgbẹ́ náà padà tipẹ́. Alága àwọn láti Kogi sì ni alága tuntun fún ADC. Nígbà tí àwọn tí wọ́n sì ṣẹ̀ṣẹ̀ gba ìjọba ẹgbẹ́ náà rí i pé agídí Abéjídé pọ̀ jù níta wọn, wọ́n fìbínú yọ ọ́ dànù lẹ́gbẹ́ ADC ní ọjọ́ kejì oṣù kẹjọ 2025. Àmọ́ ọkùnrin náà ní tara wọn ni wọ́n sọ yẹn o, kì í ṣe tòun. Ọ̀rọ̀ yìí ni wọ́n sì fà títí tí Abéjídé fi gba ilé ẹjọ́ lọ nínú oṣù kẹjọ ọdún tó kọjá yìí kan náà, tó pe David Mark, Nwosu, Raufu Arẹ́gbẹ́ṣọlá àti àwọn tó kù wọn lẹ́jọ́. Ó ní kí ilé ẹjọ́ bá òun tú ìgbìmọ̀ àwọn Mark yìí ká, kó gba ọ̀pá àṣẹ ẹgbẹ́ náà kúrò lọ́wọ́ wọn, kó sì fi òǹtẹ̀ lù pé àwọn làwọn lẹgbẹ́, òun sì ni aṣáájú ẹgbẹ́ ọ̀hún. Ẹjọ́ náà ni wọ́n gbé lọ síwájú adájọ́ Lima, tí wọ́n sì ń fà á láti inú oṣù kẹjọ náà. Lára kòtò gìrìwò tí wọ́n sì ti gbẹ́ yí ẹgbẹ́ ADC ká nìyẹn. Abéjídé sì ló ṣáájú àwọn tí wọ́n gbẹ́ kòtò àkọ́kọ́ yìí. Àmọ́ níbi tí ọ̀rọ̀ náà ti mẹ́hẹ ni pé Abéjídé yìí kò dúró. Nígbà tó ti rí i pé nǹkan ń dàrú nínú ẹgbẹ́ ADC, tó sì ti rò pé ọ̀rọ̀ náà kò ní àtúnṣe, tàbí pé tó bá tiẹ̀ fẹ́ ní àtúnṣe kì í ṣe ibi tí òun fẹ́ ni yóò yọrí sí, kí a lọ sá kúrò nínú ẹgbẹ́ ADC lọ́jọ́ kìíní oṣù karùn-ún ọdún yìí, tó sì gba inú ẹgbẹ́ APC lọ. Nínú ẹgbẹ́ APC ni wọ́n ti wá fà á kalẹ̀ nínú ìbò pámárì tí wọ́n ṣe, pé òun náà ni kó tún du ipò lọ sílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórúkọ ẹgbẹ́ náà, ìyẹn ẹgbẹ́ APC láti agbègbè Yàgbà ní ìpínlẹ̀ Kogi.
ìyẹn níbi tó ti ń ṣojú wọn náà láti ọjọ́ yìí wá. Lọ́rọ̀ kan, Abẹ́jídé kò sí nínú ẹgbẹ́ ADC mọ́ láti ìgbà náà. Ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni. Ó jọ pé ohun tó mú kí ẹjọ́ náà sì yá kánkán nílé ẹjọ́ náà rèé, nítorí adájọ́ Liman ní kò sí ohunkóhun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ ADC tó lè mú ìpalára kankan bá òun Abẹ́jídé mọ́, àbí nígbà tí kì í ṣe ọmọ ẹgbẹ́ náà, àyọjúràn lásán lókù tó fẹ́ máa ṣe. Àmọ́ yàtọ̀ sí èyí, adájọ́ náà dájọ́ pé ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kì í ṣe ọ̀rọ̀ tí ilé ẹjọ́ kankan gbọ́dọ̀ máa dá sí, pé ilé ẹjọ́ tó bá ń dá sí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ń kọjá àyè ara ẹ̀ ni. Ó ní níbi tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀, ohun tó yẹ kí Abẹ́jídé ṣe ni láti lo gbogbo ọ̀nà àtúnṣe tí wọ́n bá ti là kalẹ̀ sínú ẹgbẹ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti yanjú ọ̀rọ̀ ọ̀hún. Bí kò bá tọ̀ àwọn àgbààgbà lọ kó bá wọn sọ̀rọ̀, kó dojúkọ àwọn ìgbìmọ̀ elétò tàbí èyí tó ń parí ìjà gbogbo tó bá ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ wọn. Adájọ́ náà sì fọbalẹ̀ pé láti gbé irú àwọn ọ̀rọ̀ báyìí délé ẹjọ́ àìríkanṣìkan ni o. Ìbínú náà ló sì fi fáìní lọ́ọ̀yà tó ń bá Abẹ́jídé ṣẹjọ́ ẹ̀ tó ní ẹjọ́ rádaràdà kan ló gbé wá sílé ẹjọ́, ló bá da ẹjọ́ náà nù pátápátá. Bó bá jẹ́ Abẹ́jídé ṣì wà nínú ẹgbẹ́ ADC ni, ẹ̀rù ìbá máa bá àwọn Àtíkù àti àwọn aṣáájú ẹgbẹ́ náà pé ó tún lè sáré lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn kó sì pé òun kò gba ẹjọ́ tí adájọ́ Liman dá fáwọn. Ṣùgbọ́n ní tòdodo kò sí nínú ẹgbẹ́ náà mọ́, ó ti dọmọ APC. Èyí ni pé kò sí ohunkóhun tó lè ṣe tàbí tí yóò ṣẹlẹ̀, ẹjọ́ náà ti parí pátá nìyẹn, ó ti kú sáké. Ohun tó mú inú àwọn ADC pàápàá dùn gidigidi nìyẹn. Tàbí ta ni yóò ṣe? Alukoro ẹgbẹ́ wọn Bọ́lájí Abdullahi ní lára ohun tí àwọn ń sọ rèé o, pé tí àwọn bá rí irú adájọ́ bíi adájọ́ Liman yìí, ẹ̀rù ò ní bàyàn mọ́ pé ohun gbogbo yóò bàjẹ́ fún ìjọba tiwantiwa ní Nàìjíríà, torí adájọ́ tó mọ ohun tó ń ṣe ni. Ó ní ìdájọ́ náà ti fi hàn pé àwọn adájọ́ lè gba orílẹ̀-èdè yìí là, kí wọ́n sì yọ orílẹ̀-èdè yìí kúrò nínú ewu gbogbo bí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ọkùnrin alukoro náà ní ọkàn ti balẹ̀ báyìí, kò sóhun tó tún jọ ẹja lórí iyán mọ́. Ẹgbẹ́ àwọn yóò díje nínú ìdìbò tó ń bọ̀, àwọn yóò sì kéde aláṣejù àwọn APC bomi gbóná. Bọ́lájí Abdullahi ní àwọn APC ti bàjọba ilẹ̀ yìí jẹ́, wọ́n ti fọ́ gbogbo nǹkan lójú, bẹ́ẹ̀ lèèyàn ò sì gbọ́dọ̀ sọ pé eyín baba lóòṣà ń rùn nígbà tó jẹ́ eyín ọ̀hún ni yóò tún fi pabì fúnni nídìí ògún. Ẹni bá sọ pé eyín ọ̀hún rùn kò ní rí obì ìdí ògún jẹ o. Pé èèyàn ò gbọ́dọ̀ sọ pé àwọn ìjọba APC ń nílù lára, wọn yóò bẹ̀rẹ̀ sí pariwo kiri bí ẹni tíná jó ni. Àmọ́ ní báyìí, pẹ̀lú ìdájọ́ yìí, ìrètí ti wà fún gbogbo ọmọ Nàìjíríà, nítorí ADC ń bọ̀, Àtíkù ń bọ̀, yóò sì wá tún gbogbo àwọn ohun tó bàjẹ́ yìí ṣe ni. Bọ́lájí Abdullahi, alukoro fún wọn nínú ẹgbẹ́ ADC, ló ń sọ bẹ́ẹ̀ yẹn o. Àtíkù fúnra ẹ̀ náà sì ti sọ̀rọ̀. Ó ní gbogbo ohun tó ń rùn nílẹ̀ ti tán pátá báyìí, yegede ojú tàwọn lọ̀tẹ̀ tí wọ́n ń fẹ́ lo ilé ẹjọ́ láti gbégi dínà fún ìjọba rere tí òun bọ̀ láti wá ṣe. Àtíkù kan sára sí ilé ẹjọ́ yìí àti ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ níbẹ̀. Ó ní adájọ́ Liman wà lára àwọn tí orúkọ wọn yóò wà nínú ìwé ìtàn dáadáa ní Nàìjíríà, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n tún Nàìjíríà ṣe. Ó ní bí orílẹ̀-èdè yìí bá dáa, kò sẹ́ni tí yóò gbàgbé ẹ̀, nítorí òun ló gba àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ máa fi ìdájọ́ aburú ba ètò òṣèlú democracy jẹ́. Ó ní ìdájọ́ yìí ló fi ọkàn òun balẹ̀ pé àsìkò tó láti gba Nàìjíríà kúrò lọ́wọ́ àwọn tó ń bà á jẹ́, àti pé òun lòun yóò sì mú àtúnṣe náà wá bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pátápátá. Ó ní iṣẹ́ ti bẹ̀rẹ̀, kò tún sí ìdáwọ́dúró kankan mọ́. Ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀dí ọ̀rọ̀ yìí ní kòtò kan ní Àtíkù àti àwọn èèyàn ẹ̀ sì fò nínú kòtò méjì yìí o, pé kí wọ́n tó bẹ̀rẹ̀ sí jó, kí wọ́n tó bẹ̀rẹ̀ sí máa yọ̀. Kòtò tó jẹ́ ẹjọ́ ńlá lórí ọ̀rọ̀ yìí ní ti Gombe o, torí àwọn Gombe kò kúrò nínú ADC bí Abẹ́jídé, àwọn sì ti ní táwọn lẹ́gbẹ́ àwọn títí dọ̀la. Ṣùgbọ́n síbẹ̀ náà, ẹni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kẹ́rù ẹni lọ ni o. Bọ́mọdé sì dúpẹ́ orí àná yóò gba òmíì sí. Èyí tí àwọn Àtíkù ti rọ́gbọ́n ẹ̀dá yìí ti mú kí ìrètí wọn túbọ̀ le sí i. Wọ́n sì ti mọ̀ pé dídùn lókù tí ọsàn yóò máa so fáwọn. ADC yóò dúró,
Àtíkù yóò sì kojú Tinubu, kò sí ohun tẹ́nikẹ́ni yóò sì lè ṣe sí i. Ọláìwọlá alága ló ń ṣe àyẹ̀wò ìdájọ́ tí wọ́n dá fún ẹgbẹ́ ADC nílé ẹjọ́ gíga tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.